jẹ́ kó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún wọn bá lókè jẹ́ kó gbọ́ orí ìkọ̀kan àyà gidi orí ìkọ̀kan. ẹ kálẹ́ nílùú Ẹ̀gbá àti gbogbo agbègbè ẹ̀. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí afẹ́fẹ́ ètò Ibi Ayé ń lọ fẹ́ dé. A ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ Splash FM, gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ Splash 106.7 FM ní kìkìdá kẹ́yìn kan máa bá mi share ètò yìí ni. Ìrírí ayé Ibi Ayé ń lọ eléyìí mo máa ń sọ fún wa ní gbogbo ìgbà wípé a ò fi bà ẹnikẹ́ni lórúkọ jẹ́. A mú wá láti ṣíra wa létí ká lè wà lójúfò ní gbogbo ìgbà. Pánsá òfura pánsá jáná, àjà òfura àjájí ń létí òfura. Olè ní òkò lọ, olè ò ní kó wa lẹ́rù lọ́lọ́ọ̀dẹ̀ yìí lágbára lọ́wọ́ Elédùmarè. Àwa ń súnmọ́dún, ọdún náà ń súnmọ́ wa o. A ò ní fàìsàn ṣọdún, a ò ní fìbànújẹ́ ṣọdún. Àtẹlẹ́sìn mùsùlùmí, àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àtẹlẹ́sìn kan àbáláyé, gbogbo wa pátá ayọ̀ la ó jọ fi wọnú ọdún tuntun láṣẹ Èdùmàrè. Mo láǹfààní láti rin ìrìn àjò lọ́sẹ̀ tá lò tán yìí. Ojú mi rí o láì ṣe tojúbọlé. Wọ́n ní onírìnkùnrin ó ṣọ̀gá oníwèé mẹ́wàá. Àṣé lóòótọ́ ni Adémat Ajíbádé tí Àmíyù ẹ káàbọ̀ sójú òpó Facebook yìí o. Ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà, ipa ò ní pín láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ti láǹfààní láti wà lójú òpó Facebook Yèyé Gbàgede Àṣà TV, ẹ máa bá mi pín. Àní bọ́dún lọ tọmọtọmọ. Ẹ ṣeun. Agbára lọ́wọ́ Elédùmarè, a ò ní parẹ́ máyé, a ò ní parẹ́ mọ́dún, ọdún ò ní dìwà mẹ́rù lọ. Àríni àbèrè Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfijá sínú pètè ẹ̀rín afebi sínú kò ń jẹ ahun èmi lọmọ bó ló ń jẹ́rìí mi tó rojú máa sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn. Torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létèrú sórí àpèrè ètò lóní Ìbàràpá ní mí. Ọmọ àfibàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó àgbẹ̀ dúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbẹ̀ ló ń dájà tiwa. Ìbàràpá ti létòkó Ìbàràpá ọmọ bàbá ẹ ṣeun. Ademat wọ́n ní kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run. Happy to hear you this night. ń tà lọ ṣe lẹ́dọ̀ àbí ìyàwó làwa lọ ṣe lẹ́dọ̀ àwa lọ rè gbéyàwó lẹ́dọ̀ ni. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́sí wà lójú òpó Facebook, ẹ máa bá mi pín, ipa ò ní pín yín o. Nígbà tí mo wà ní ìpínlẹ̀ Ẹdó ní ìlú Benin ni mo lọ láti lọ bá láyọ̀yọ̀ láti lọ mú ìyàwó wálé fún bàbá mi. A lọ ṣègbéyàwó. Olóyè Ọlámilékan Adéwálé dálù wọ́n. Ẹ kú oríire náà lágbára lọ́wọ́ Elédùmarè, ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni. Ẹ ṣeun Táíwò Taufikat wọ́n ti wà lójú òpó Facebook wa. Wọ́n ní ibo láyé ń lọ, Ibi Ayé ń lọ èmi ò mọ̀. Ẹ máa bá mi pín, ẹ ṣáà máa bá mi pín, ẹ bá mi pín. Ìgbà tí mo wà ní ìpínlẹ̀ Ẹdó ibi oníyàwó ni mo wà. Lọ́jọ́ Thursday ni wọ́n pè mí nílùú Gàngàn pé nǹkan kan ń ṣẹlẹ̀ o. Ṣọlá Ògúndìjọ tí iléeṣẹ́ wa ń bí ló pè mí pé wọ́n máa ń da kọ́ọ̀lù bo òun. Wọ́n láwọn fẹ́ bá Yèyé Gbàgede Àṣà sọ̀rọ̀. Èmi náà bá pè wọ́n, kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ṣọ́ra gidigidi. Ẹ jẹ́ ká ṣọ́ra gidigidi. Ẹ jẹ́ ká kíyèsára gidigidi. Irú àkókò yìí kọ́ lèèyàn bá yàn jà. Ẹlẹ́rù burúkú, ẹlẹ́rù jọ̀ngànjọ̀ngàn ò ní fi kọ́ wa lọ́rùn. Mú bẹ̀ wá gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà, bí èèyàn bá fẹ́ bá yín jà lákòókò yìí, ẹ̀yin ẹ sọ pé ẹ̀yin ò jà. Ẹ dákun ẹ sọ fún wípé aṣọ ìjà tí yín ó ti ya. Ẹ bá mi sọ fún ẹni tó bá fẹ́ bá yín jà nírú àkókò yìí pé aṣọ ìjà tí yín ti fàya. Ẹ sọ wípé aṣọ ìjà tí yín ti gbó tútú. Kọmrẹ́tọ̀ yìí ìbówó lẹ́wà Irat Olúwatóyìn gbogbo ẹ̀yin tẹ́sí wà lójú òpó Facebook Yèyé Gbàgede Àṣà TV, ẹ máa bá mi pín. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ̀yin tẹ́ ti follow ẹ follow, ẹ̀yin tẹ́ ti subscribe sórí YouTube ẹ bá mi subscribe Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube, ẹ bá mi subscribe sí. Ògòdó Ẹgbẹ́ga Evangelist Ayọ̀rìndé ọmọ wòlíì Farouk Ọlámídé gbogbo ẹ̀yin tẹ́ ti wà lójú òpó Facebook ti iléeṣẹ́ Splash FM mo kí yín. Abdulrahman Modiu mo kí yín, ẹ máa bá mi pín. Bí ẹnikẹ́ni bá sọ pé òun fẹ́ bá yín jà, bí ẹnikẹ́ni bá fi yín níràn nírú àkókò yìí, ẹ bá mi sọ fẹ́ni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ pé ẹ̀yin ò jà o.
ẹ sọ fún pé aṣọ ìjà yín ti fàya. Àkókò téèyàn ń búyàn bí ẹni láyín, téèyàn ó kàn tiẹ̀ máa wo ẹni yẹn bí ẹni pé kò exist leléyìí o. Ìgbà ewu láwà yìí mo máa ń sọ fún yín lọ́pọ̀ ìgbà. This is the perilous time. Ṣé perilous time ni? Ọlọ́run má jẹ́ yín mi ò yọ yín sì gbé èbò púpọ̀. Ìgbà ewu láwà yìí tí wọ́n pè ní ìrọ̀lẹ́ ayé. Èèyàn méjì jà. Ó sì sọ fún pé ó rí o, òun tó ń wò yìí o, òun iṣẹ́ èèyàn lásán tóun o. Ó rí, ó rọ́wọ́ mi ó sì dá mọ̀. Ọkùnrin ní àṣẹ Èdùmàrè, Adéníyì Adémat Ajíbádé ti Àmíyù, Ọlá Odùláyé Àjàyí, Àbátàn Sunday Dresswell, Ọláṣẹ́ní Akin. Wọ́n ní ẹ̀ka alẹ́ máa sìnkú ètò, Ọlọ́run á máa fún yín ṣe o. Greetings from Peckham, UK lọ́hùn. Ẹ mọ̀ ṣeun bàbá mi. Bó lọ́hùn o, oṣù mi ti ń jẹ́ Peckham ń gbàǹdé bẹ̀rì. Farouk Ọlámídé, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Evangelist Ayọ̀mídé ọmọ wòlíì ògodó, ẹ ṣeun. Àní wọ́n pè mí láti ìlú Gàngàn. Ǹjẹ́ kí ló dé? Wọ́n bá ní àwọn méjì nájà. Ó ní arákùnrin yẹn máa rí. Ṣùgbọ́n nígbà tí ó fi di ọwọ́ kò sí ìpè 24 hours tán bí ọjọ́ kejì ṣáá, ẹnì kejì tí wọ́n jọ jà tí wọ́n jọ lérí síra wọn ó sì bẹ̀rẹ̀ sí ní pọ ẹ̀jẹ̀ lẹ́nu. Ìyẹn náà pè wá fún o. Èmi sì wà ní ìpínlẹ̀ Ẹdó. Mo ní ó dáa bẹ́ẹ̀ bá lè ráwọn ọlọ́pàá nítòsí. Ẹdó jìnnà sí Gàngàn. Ìgàngàn ó dàbí ẹni pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Ẹdó sì jìnnà síbẹ̀ o. Ẹdó lèmi wà o. Ìyàwó la wá gbé o. Bẹ́ẹ̀ bá lè rí iléeṣẹ́ ọlọ́pàá nítòsí, ẹ bá wa fi tó wọn létí. Ẹni tí sì ń pọ ẹ̀jẹ̀ ó lè má ṣe ọ̀rọ̀ ọjà o, torí oríṣiríṣi lèmi ti rírí nínú ayé. Wọ́n ní kí n má sọ bẹ́ẹ̀. Èèyàn ní yóò rí, ó sì bẹ̀rẹ̀ sí ní pọ ẹ̀jẹ̀. Agbánilójú orúkún ń ṣẹ̀jẹ̀. Wọ́n ní èèyàn àtiró wọlé, eégún àtiró wá jáde, eégún àtiró wọlé, èèyàn àtiró wá jáde. Ta ni ò mọ̀ wípé eégún àtiró tó wọlé ni èèyàn àtiró tó jáde? Ó dáa ju gbogbo rẹ̀ lọ, ẹ lọ sílé ìwòsàn kí ẹ sì fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Ìyẹn ni mo fẹ́ máa lọ ní àárọ̀ àná. Mo ti gbẹ́nulé gbú ọ̀rà kí wọ́n tó pè mí pé tó lókè kéèsì mẹ́wàá ṣẹlẹ̀. Mo kí gbogbo ẹ̀yin tí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹ̀ sí ilé yín lágbára lọ́wọ́ Elédùmarè. Ọba mi òkè á tù yín nínú o, láṣẹ Èdùmarè. Ọba mi òkè á tù yín nínú. Ọba mi òkè á tù yín nínú. Ọba mi òkè á tù yín nínú. Á bu òróró ìtura, á bá mi bù sí ojú ọgbẹ́ yìí agbára Ọlọ́run. Láìpẹ́ láì jìnnà ẹ máa rọ́mọ gbẹ́jọ́, ẹ rọ́mọ gbé pọ̀n lágbára lọ́wọ́ Elédùmarè. Èmi ò mọ bí táyé ń lọ. Èmi ò mọrú owó òjijì tí ọmọ aráyé ń wá. Àwọn èèyàn ò fi ẹ̀jẹ̀ àgùntàn, wọn ò fi ẹ̀jẹ̀ wọn ò fi ẹ̀jẹ̀ àgùntàn, wọn ò fi ẹ̀jẹ̀ ajá, wọn ò fi ẹ̀jẹ̀ àgbò, wọn ò fi po ọṣẹ mọ́. Wọ́n ní ìyá ọmọbìnrin yẹn, wọ́n ní ọmọbìnrin yẹn ó ń fọ aṣọ níta bí ó ti ń fọṣọ níta. Gbogbo yín lẹ ti rí wò. Mi ò ní fẹ́ go in details. Gbogbo yín lẹ ti rí wò. Ẹ ti rí gbọ́ ọ̀gá wa ọmọ ọ̀dọ̀ àgbà. Wọ́n ti sọ púpọ̀ nínú ẹ̀ lánàá. Ọ̀gá onírìírí ayé mo gbé fún yín o. Alhaji Moruf Adégbóyèga. Mo kúnlẹ̀ mo pàgùn mọ́. Ẹ̀mí agbéraga kì í gùn. Ẹ káalẹ́. Bó bá ń gbọ́ mi má mi kàn ọmọ ló ń perí bàbá òun pé kó kú mò sì pé kó rùn. Àjọ láṣẹ pẹ́pẹ́pẹ́ láṣẹ Èdùmàrè. Bí mo bá tún ní kọ́lọ́kọ̀ ò ṣẹ́rí, ò wá ṣẹ́rí padà. Eléyìí kan wá gbọ̀ngbọ̀n nílé iṣẹ́ Splash FM. Ń bò jẹ́ lọ Abẹ́òkúta ló ti ṣẹlẹ̀. Ibi mo ti ń padà bọ̀,
mo mà ti gbẹ́nu légbó ọ̀rà tán lánàá ibi mo ti ń padà bọ̀ ni wọ́n ti jẹ́ ó yé mi pé olóbùrọ̀ of Africa ti wà ń bẹ̀ àti ọ̀gá wa Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà Alhaji Ṣípò Ọlá náà ti débẹ̀ iléeṣẹ́ wa ń bí ló ti wá ó dá kàríkàrí ti kárí àmọ́ a ò lè lọ gàngàn mọ́ mo rọ̀ wá mo bẹ̀ wá bí wọ́n bá fẹ́ bá ọjà lákòókò yìí sọ pé ọjà ohun tó ń ṣẹlẹ̀ ní gàngàn èmi ò lè sọ torí mo fẹ́ débẹ̀ n ò padà débẹ̀ mọ́ ètò ṣẹlẹ̀ lókè kéèsì ṣé bí gbogbo wa láti rí wò lójú òpó Facebook káàkiri ẹnìkan ti ẹ̀ pè mí bí mo ṣe ń padà bọ̀ lókè kéèsì kí n tó débẹ̀ látọ̀nà gbọ́ra gbogbo wọn tún ti túká ẹnìkan padà pè mí wípé ṣé mi ò rí pé gbọmọgbọmọ Abẹ́òkúta yìí ti ń pọ̀ jù ni èní Abẹ́òkúta ọ̀la ìpínlẹ̀ Ògùn ẹ jẹ́ ń sọ fún yín kò síbi tí wọn kì í ti ń dáná alẹ́ o ọbẹ̀ ló ń dùn jura lọ mo sọ fún yín pé mo lọ sí ìpínlẹ̀ Ẹdó tí n bá sọ ohun tí mo rí lẹ́dó ẹ máa sọ pé Yèyé Gbàgede Àṣà ṣé rọ́ọ̀lì eléyìí ni abẹ́ ń prank kò síbi tí wọn kì í ti ń dáná alẹ́ ìyá ọlọ́mọ gbé ọmọ sínú ilé ó tẹ́ ọmọ sínú ilé ó ń fọṣọ níta ẹ sì du ọmọ lọ́rùn ṣé ẹ fẹ́ jẹ ẹ́ ni láì ṣẹran màálùú iṣẹ́ ìwádìí ń lọ èèyàn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ẹ kú iṣẹ́ takuntakun iṣẹ́ ìwádìí ń lọ iṣẹ́ takuntakun ń lọ lágbọn tàwọn iléeṣẹ́ ọlọ́pàá mo sì gbàgbọ́ pé wọn ò mófo rí wọn ò tún ní mófo lórí eléyìí ẹ̀jẹ̀ àgùntàn ẹ fi po ọṣẹ mọ́ ẹ̀jẹ̀ ewúrẹ́ ẹ fi po ọṣẹ mọ́ nítorí pé ẹ kúkú jí ọmọ yìí gbé kákú mọ̀ pé ẹ jí gbé ni ńgbẹ̀ dùn tán ẹ ò gbé lọ àwọn kan ń pé bóyá wọ́n pé ẹ̀jẹ̀ ọmọ yẹn ni wọ́n nílò eléyìí ṣe mí ní kàyéfì ó gbomi lójú mi gẹ́gẹ́ bí abiyamọ kí ló dé táwọn èèyàn dájú tó bẹ́ẹ̀ nínú gbogbo ohun tọ́lọ́run dá èèyàn ló burú jù béèyàn bá ń sin ajá bó bá bọ́ ajá títí tó fún ajá lóúnjẹ títí ajá máa mojú ẹni ajá yìí sì gbàgbé olówó ẹ̀ ẹ̀yin ẹ bọ́ ọmọ ènìyàn fógún ọdún ẹ bọ́ fọ́gbọ̀n oṣù kódà kẹ́ ẹ bọ́ fógójì ọdún níjọ́ tí ò bá sí yóò padà lẹ́yìn yín ni èèyàn burú aráyé burú èèyàn ṣòro mo fẹ́ ká wà lójúfò gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa wò mí lójú òpó ẹ̀rọ Facebook Yèyé Gbàgede Àṣà TV ẹ máa bá mi pín aburú ò ní kàn yín kò ní kàn mí ní ìtókù kọdún parí ìyáyọ̀ la fi ṣọdún ayọ̀ tòun àlàáfíà la máa fi ṣọdún la máa fi wọnú ọdún tuntun gbogbo wa pátápátá ò ní bọ́dún lọ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pè gbà Yèyé Gbàgede Àṣà ẹ̀sìn ní Abẹ́òkúta lẹ́ ń gbé mo ní bẹ́ẹ̀ ni ẹ rí i pé gbọmọgbọmọ nǹkan ètùtù ọlà tí wọ́n ń fi àwọn èèyàn ṣe lábẹ́òkúta ti pọ̀ jù Abẹ́òkúta nìkan kọ́ kò síbi tí wọn ò ti ń káàdì alẹ́ ọbẹ̀ kò síbi tí wọn kì í dáná alẹ́ ọbẹ̀ ló dùn jura wọn lọ mo sọ fún yín pé mo lọ sí ìpínlẹ̀ Ẹdó mo láǹfààní láti kúrò ní agbègbè tí a wà ní Benin City Sapele Road ni mo lọ mo kúrò ní inú hòtẹ́ẹ̀ mi èmi àti arábìnrin mi kan a wá lọ a tẹ̀síwájú nínú ìrìn àjò yẹn lọ sí a fẹ́ wo àwọn nǹkan mèremère tó wà nínú ìlú yẹn a tẹ̀síwájú lọ kúrò ńbẹ̀ ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ní ìpínlẹ̀ Ẹdó ní ìlú Benin mo fi tẹnu tí gbogbo ẹnu sọ fún yín lálẹ́ yìí pé àwọn kan pè wá níbi a ti ń ṣe tójúbọlé kiri wọ́n ní ó dàbí ẹni pé àjòjì ni wá o a ò rójú ìrírí nínú ìlú wa mo ní bẹ́ẹ̀ ni àlejò ni wá ṣùgbọ́n a kàn ní ká jáde ká wá wo àwọn nǹkan mèremère tí ń bẹ nínú ìlú yìí ṣé o gbọ́n tí ìyá yẹn bá lanu kó tó lórin awó ló kó sí lẹ́nu ó ní bẹ́ẹ̀ ṣe jálejò yẹn òun máa ṣe mí lálejò
bíi fùfú bíi epo bíi gàrí ìlú wọn lèmi rò pé yóò gbé fún mi. Ó ní ǹjẹ́ mo mọ̀ pé àjẹ́ ni òun. Mo tàdí mẹ́yìn. Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní tí mo bá fẹ́ o ó lóun lè fún mi ní ẹ̀yin ìyá mi mo kí yín lálẹ́ yìí o. Ó lóun lè fún mi lálẹ́. Mo lanu mi ò lè pàdé mọ́ ni. Àìrìn jìnnà ni ò jẹ́ arábù kí ọ̀kẹ́rẹ́ tá a bá rìn títí tí a rí ẹran tó yarọ. Bẹ́ẹ̀ ni ẹja tó yarọ ń bẹ nínú omi. Ọlọ́run jọ̀ọ́ bá wa tilẹ̀kùn ìbànújẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, bá wa tilẹ̀kùn ìbànújẹ́ lórí ìlú Abẹ́òkúta. Lani Victor a máa lo nǹkan a fẹ́ lọ ṣẹ́ka ìpolówó ọjà a máa lọ polówó ọjà láìpẹ́ láì jìnnà. Èmi kàn fẹ́ wọ́n sàn gèrègèrè tẹ́ bá ti rí i pé àdúgbò dá ẹ má ràn mọ́ iṣẹ́ o. Akínbọ̀dé Olúrántí captain ẹ káàbọ̀ sójú òpó Facebook Yèyé Gbàgede Àṣà is Prince Adékúnlé Adéwuyì ẹ káàbọ̀ sójú òpó Johnson D Nobu Ògúnṣèyítán ẹ káàbọ̀ sójú òpó Yèyé Gbàgede Àṣà ojú òpó Facebook yìí Mọ̀rẹ́ni Kejì Akínwùmí ẹ káàbọ̀ sójú òpó Facebook Yèyé Gbàgede Àṣà Rọmọkẹ́làwà Táíwò Taufikat Comrade Toyib Ọ̀dẹ́nìkẹ́ Owólẹ́wà Irat Olúwatóyìn gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ ẹ máa bá mi pín o ẹ bá mi pín ètò yìí. Àìrìn jìnnà láàrá bukí ọ̀kẹ́rẹ́ bá a bá rìn títí tí a rí ẹja tó yarọ nínú omi. Èyí èmi rí mú bọ̀ nípínlẹ̀ Èdó nìyẹn ó ṣe mí ń kà yìí mo ní màmá ẹ dákun mi o ìfẹ́ àjẹ́ o ẹ má bínú o wọ́n ní àkóṣe nǹkan kan o bí n bá fẹ́ gba àjẹ́ nílùú Benin yìí mo ní olóòṣè àti Abẹ́òkúta wá lọ gbàjẹ́ ní Benin. Ẹ wò ẹ jẹ́ ń dẹ́ka ìpolówó ọjà iṣẹ́ kan wà tí mo fẹ́ lò tá a bá padà dé tásìkò bá wà. Splash. Ẹ bá dáwọn akínà pọ̀pọ̀ tó wà ní. ẹ ló yà bí ni tẹ́rìtì wọn lẹ lọ kílẹ̀ ìlú ọ̀rọ̀ tẹ́rìtì wọn. Ọlọ́run ní jẹ́ rí. ẹ mo gbọ́ ẹ dàpẹ́ lẹ lọ múyàwó bí abẹ́rẹ́. A lọ ṣe ìyàwó ni. Ok ẹ lọ múyàwó bí abẹ́rẹ́. Àgbàgán lẹ́yìn náà náà. ẹ lọ wọn làwọn lọ múyàwó. Wọ́n fẹ́ lọ drop ògùn. Tí n bá rí pé lọ́la máa padà lọ. Ẹni yẹn kọ́mi fún máa yí. Ṣọ́ ọ fàjẹ́. Máa yí nìyí. Bẹ́ẹ̀ kẹ́ jẹ́ káwọn ọmọ yín máa lọ lóyìnbó. Irú kí náà ṣe yìí ìyá yìí. Ṣọlá bọ́tà. Àwọn èèyàn mi lójú òpó Facebook. Ṣọlá Ògúndìjọ ni o. Ọ̀ṣun. White means Ọbàtálá. Mo mọ èmi kọ́ lẹ fẹ́ máa sọ èmi kọ́ lẹ sọ èmi yìí mo ṣe bí ilé pípa ọ̀lẹ́ láti yẹ́lò yìí mọ. Mo máa lọ máa débẹ̀ lọ́wọ́ máa débẹ̀. Mi débi tí mo gan rí o bọ̀. ẹ mọ̀ pé máa débẹ̀ tí bá lọ sí. èmi tí mo bí lẹ́yìn ẹ wò èmi tí mo béèrè. Mo mọ̀ bẹ́ẹ̀. Ó kún ọjọ́ mẹ́rin. ẹ mọ̀ pé ọmọ Ọ̀ṣun ẹ bọ́ta gbogbo ẹ̀yin ará Facebook àwọn Ṣọlá Ògúndìjọ wọn jẹ́ ń gbádùn o àti tóbi social media. Ṣé ó ti tán? Mélòó ló kù? Last one. Ẹ bọ́ta ẹ máa lọ ìyá àgbà ló ń bá wí bẹ́ẹ̀. ẹ bọ́ta. Ìyá àgbà fẹ́ wọlé ọkọ ìyá àgbà. Gbogbo ẹ̀yin Ṣọlá ni o Ṣọlá kò síbi tí wọn ti ń kádì alẹ́ ọbẹ̀ ló ń dùn jura wọn lọ. A fẹ́ mú ìtàn arákùnrin kan wá díẹ̀ lálẹ́ ká tó gba ìpè a máa parí ẹ̀ lọ́jọ́ mẹ́jọ jẹ́ á bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó yá. ní ìgbọ́ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Kí lorúkọ yẹn? Ìdàjẹ́ tó jẹ́ oyún wọn. Yóò ẹnàdé oyún wọn ni jẹ́ ètò máa ti ń bàjẹ́. Ẹ máa lọ ta ẹjọ́. Kúrò nù ni wọ́n fẹ́ ṣàfihàn wọ́n fẹ́ fò. International passport. Ọ̀nà tó wà láì wọ́n ti lù ẹ́ wọ́n máa lù ẹ́.
mo ṣàṣeyọ bàbá sọ ẹ máa wò wọ́n jàre. ní inú oṣù kẹjọ lọ́dẹ Ìbàdàn dé èmi àti wọn máa rí iṣẹ́ yẹn dé nǹkan tó ní kí n ra máa ya gbogbo ẹ̀ máa sẹ́ǹdẹ̀ mi wá ìjà iṣẹ́ yẹn torí mo lọ sí Èkó mo pẹ́ kí n tó dé ilẹ̀ ti ṣú mo ti wá di alẹ́ yẹn mo á dọ̀dọ̀ mọ̀ sí mi. wọ́n sì wà ní alọ́gì láti ọdún 6 sẹ́yìn tí accident yẹn ti ṣẹlẹ̀. Wọ́n mú passport, wọ́n fẹ́ mú passport lọ fún agent tí àwọn olùrànlọ́wọ́ Èdùmàrè. ká ṣe ká mọ̀ ibo láyé ń lọ. kí lẹ wí kí lẹ sọ kí lẹ ní pé. ẹ ṣeun Ọlọ́run ló ń tò ó. ta ló wà lójú òpó ìkí lórúkọ yín ìbúlẹ̀ tí ń pè. ẹ̀rí màmá ibi ayé lọ. Hello. mo ń gbọ́ yín dáadáa. òun nìkan ló mọ̀ àwa fúnra wa ní káfíńra wa ṣàkíyèsí. ìjọba lọ́wọ́ ló dé àtẹ̀wá. kò ṣeé ṣe o. àmọ́ kò sí bí wọ́n ṣe sọ ó ti di sọ abẹ́ ẹ̀kú àrùn mọ́ra. Hello. ó lágbára o. ẹ sì dùnbù rẹ̀ láì ṣe sùn. ẹ ṣeun ẹ jẹ́ kí n dá a dúró báyìí ná. K-Blue mo kí yín o gbogbo ẹ̀yin tí ẹ joyè ní ẹ̀yin olóyè Àdàó ti ìlú Àdàó Ìbàràpá Ẹ̀gbá ti wá ń bí. K-Blue bàbá àwọn ni wọ́n jẹ fátò wọ́n ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí bá a bá ti gbọ́ ti iléeṣẹ́ Adenim Nigeria Ventures èyí tí wọ́n ń pe gbòógì Autogebitas àti Masunlọ́tọ̀ herbal mixture tán á sì bọ́ sí kò sóhun tí fàṣẹsì home of bees and supernatural 08143555275 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ fi pè wọ́n 081 ẹ jẹ́ adélé iṣẹ́ wọn iléeṣẹ́ Adenim Nigeria Ventures wọ́n pọ̀ egbògi Autogebitas àti Masunlọ́tọ̀ herbal mixture ẹ jẹ́ adélé iṣẹ́ wọn. ẹ kú iṣẹ́ mà ẹ kú iṣẹ́ ẹ jẹ́ ká lẹ́ gbogbo ẹ̀yin ará ilé o ó kí yín o ẹ̀yin dájú wa ẹ̀yin mọ́mì wa ẹ̀yin àbúrò wa ká lẹ́ mà. Arẹwà ló máa lọ lẹ́yìn òun náà ni. Adenim Nigeria Ventures tí wọ́n ń gbé jáde pátápátá màmá wa tó jẹ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ Adenim Nigeria Ventures wọ́n fẹ́ ṣàlàyé. Make it your own there. Not to your thought. Autogebitas ń ṣiṣẹ́ fún gbogbo ìṣe jẹ̀díjẹ̀dí ọ̀pá ẹ̀yìn gbogbo ìṣe aláró ni ó ń ṣiṣẹ́ fún gbogbo ìdí ìgbà ìṣẹ̀ ìbàdírí orúkọ tí mo mọ̀ wá sí. gbogbo ẹ̀yìn Autogebitas ń ṣiṣẹ́ fún. àtúwá ní Autogebitas pàdé mi ni. ó tọ́jọ́ mẹ́ta láti rí ra. àgàwà ọmọkùnrin tó jẹ́ pé à ń jíjáde láàárọ̀ iṣẹ́ òtútù láti gbogbo níṣe ní nǹkan ọmọkùnrin ó ṣe dé. ẹ ṣe ẹ máa bá wa pín 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 ṣé ibi ìlà simple ẹ ṣé ibi ìlà simple ẹ. ọmọ tó pè ní. ó dẹ̀ jẹ́ ká wo Facebook. nígbà tí èrò ọmọ tó pè ní bẹ̀rẹ̀ ó wà nínú Haúsá kò sí ìgbàlódé èyí má tún ọ̀tọ̀ rà. Mẹ́tì ẹ̀gbọ́n pé ẹni alágbàtà nínú òyìnbó ṣé bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni alágbàtà nínú òyìnbó ó wà nínú òyìnbó ó wà ní Kánò kò sínú tẹ́ ẹ dé bẹ́ẹ̀ ni product wa rà. Káàkiri orílẹ̀-èdè àgbẹ̀ Nàìjíríà ó wà káàkiri kò sí bẹ́ẹ̀ a ní àwọn alágbàtà ní ìlú Abẹ́òkúta lọ́dọ̀ God's Love a ní ní
Látẹ̀wá market lọ́dọ̀ mọ́mí Daniel, a ní lọ́dọ̀ mọ́mí Akaj ní Olómore, a ní ní Àgọ́bà lọ́dọ̀ Ayọ̀ọ́lá, ó wà ní ọ̀dọ̀ Bimken nítòkú, a ní káàkiri ọjà wa ò dẹ̀ wọ́n jù, ògbówó lórí kan ó ń ṣiṣẹ́ takuntakun, ó gbọ́dẹ̀ bitters, ó ń pa jẹ̀dí, ó gbọ́dẹ̀ yìí, ìgbẹ́ ìjẹ̀, ìgbẹ́ ẹkùn kí ni wọ́n àwọn ká ẹsẹ̀ romi ẹ̀yìn romi tẹ́ mọ́ gbogbo nǹkan yìí ló ń ṣiṣẹ́. Àwọn ọ̀rẹ́ ni wọ́n máa ti dàmọ̀ pé lóòótọ́ ẹ̀rọ. Èèyàn ní òtí ìmọ̀yì àti pàtàkì ìwé àtẹ̀gbà àwọn bàbá wa. ẹ̀yin tó tá a yọ sọ́dọ̀ àyẹ̀wò èmi kọ́ kì í ṣèròyìn mọ́ Adeni Nigeria Limited ìní wọ́n pe ìwé àtẹ̀gbà àwọn bàbá wa pọ̀ tí wọ́n pákéjì ẹ̀ lọ́nà ìgbàlódé. Ẹ̀yin náà ti ń gbúròó ẹ̀ ọjọ́ ti pẹ́. Ó tó get bitters òun ẹ̀yin náà mọ̀ yẹn àbí ó tó get bitters àti maso lọ́tọ̀ aba mixture chai àwọn egbòogi méjì yìí làbá máa pè ní iná gorí ilé fẹjú kẹ̀kẹ́ alátìlẹ́yìn fáwọn ọkùnrin ni gbogbo ọkùnrin tó fẹ́ ṣiṣẹ́ akọni lọ́dọ̀ olólùfẹ́ wọn ò jẹ́ fi ó tó get bitters ṣeré. Ó ti wà káàkiri ní gbòòrò ìlú Abẹ́òkúta. Ẹ̀yin tẹ́ fẹ́ kó lọ́pọ̀ yanturu tẹ́yin náà fẹ́ máa ṣalágbàtà rẹ̀ ẹ máa lọ sọ́dọ̀ mama Kate ní Olómore lọ́dọ̀ Bimken nítòkú ó ń bẹ lọ́dọ̀ mọ́mí ní Akíolúbadé ó wà ní Unique ní Akíolúbadé bákan náà ó tún wà lọ́dọ̀ God's Love l'Akíolúbadé ó ń bẹ ní ọ̀dọ̀ Appreciation níjẹ̀bú-òde ó wà lọ́dọ̀ mọ́mí Daniel lọ́jà Láfẹ̀wá. Ẹ̀yin kò béèrè fún ó tó get bitters níbikíbi lọ́jọ́ gbogbo ẹ máa pe 081-43-55-5275 081-43-55-5275 ó ń bẹ lọ́dọ̀ Ayọ̀ọ́lá ní Àgọ́ọ̀bà nílùú Abẹ́òkúta. Gbogbo ẹ̀yin tìlú Abẹ́òkúta tẹ́ ẹ ti gbọ́n ro ó tó get bitters àti maso lọ́tọ̀ aba mixture ti pẹ́. Àsìkò rèé o kẹ́yìn náà jẹ́ alágbàtà egbòogi tí wọ́n ń sọ lásìkò yìí. Gbogbo ọkùnrin tó ń ṣègbéyàwó àwọn mọ̀lẹ́bí wọn dìídì ń fà á lé wọn lọ́wọ́ ni láti lè rí dájú pé ọkùnrin yóò dojú tì wọ́n ó sì ṣe akọni lọ́dọ̀ olólùfẹ́. Ó tó get bitters ó ti di kárí ilé bí aṣọ ṣúgà. Gbogbo èèyàn àtọkùnrin àtobìnrin ni wọ́n yàn án láàyò lásìkò yìí. A máa fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù àmúkọ́lọ́mọ ọkùnrin ó dúró tandi kó lè ṣiṣẹ́ akọ lọ́dọ̀ olólùfẹ́. Ó tó get bitters ẹ̀yin náà ẹ máa béèrè fún lọ́jà níbikíbi tẹ́ ẹ bá lọ 081-43-55-5275 lẹ́ máa pè 081-43-55-52. Ẹ má gbàgbé ó ń bẹ lọ́dọ̀ mọ́mí Arcade ní Olómore ó ń bẹ ní Bimken nítòkú ó ń bẹ ní Nífẹ̀mí store Akíolúbadé ó wà ní Unique lọ́dọ̀ Akíolú wà lọ́dọ̀ mama Arcade lólómore ó ń bẹ ní Bimken nítòkú ó wà lọ́dọ̀ Nífẹ̀mí store l'Akíolúbadé ó wà lọ́dọ̀ Unique l'Akíolúbadé ó ń bẹ lọ́dọ̀ God's Love nílùú Akíolúbadé ó ń bẹ lọ́dọ̀ Appreciation níjẹ̀bú-òde ó tún wà lọ́dọ̀ mọ́mí Daniel lọ́jà Láfẹ̀wá. Ẹ̀yin ẹ̀kọ́ máa béèrè fún ó tó get bitters ẹkùn ọkọ gbogbo ọkùnrin eléyìí tó ń ṣalátìlẹ́yìn fún wọn láti lè wakọ̀ délẹ̀ lérí tí gbogbo àwọn obìnrin fi ń gbóṣùbà ọ̀kárí fún wọn níbikíbi tẹ́ ẹ bá wà lọ́jọ́ gbogbo ó tó get bitters àti maso lọ́tọ̀ aba mixtures ènìkẹ́ máa béèrè fún o ó tún bẹ lọ́dọ̀ Ayọ̀ọ́lá ní Àgọ́ọ̀bà nínú Abẹ́òkúta 081-43-55-5275 ní kẹ́ máa pè 081-43 55 52 75. Stop. Àwa tí ní Splash FM làwa fẹ́ máa gbọ́. Splash FM òun wà á fẹ́ máa gbọ́. Splash FM, the integrity station. Ẹ̀ṣọ́ ní mára ìgbálẹ̀ àṣà ní fa orílẹ̀-èdè sókè. Àfikún àrà ọ̀tọ̀ rèé tó gbé wa Yorùbá sórí àpèrè. Kò sóhun tí Fáṣetì home of beads and supernatural store. Gbogbo àwọn nǹkan ìṣẹ̀ṣe lóríṣiríṣi ni wọ́n tà níbẹ̀ bíi igbá ajé àwọn ìlẹ̀kẹ̀ òrìṣà ti Ifá ìlẹ̀kẹ̀ Ọ̀ṣun ìlẹ̀kẹ̀ iyùn ìlẹ̀kẹ̀ ẹsẹ̀gí ìlẹ̀kẹ̀ àbáláyé lónìrànràn àwọn ni wọ́n ń sin adé fáwọn ládéládé tí wọ́n ń sílẹ̀kẹ̀ fáwọn lóyè lóyè fáwọn aláyẹyẹ gbogbo
àtàwọn tí wọ́n fẹ́ ṣègbéyàwó ṣe ọpọ́n ifá lẹ́fẹ́ ni àbí abẹ̀bẹ̀ ẹgbẹ́ ọ̀pẹ̀lẹ̀ ìrọ́kẹ́ ifá ọ̀pá ìrùkẹ̀rẹ̀ ìdè ìbòrí owó ẹyọ ẹfun ìkòkò lóríṣiríṣi ìléwọ́ idẹ ọ̀ṣun òjé ìkí ifá ajé olókun adé orí bíbọ ọ̀tún osùn ẹgbẹ́ igbá fífín abẹ̀bẹ̀ ọ̀ṣun ìdẹ ọ̀ṣun ìkòkò olókun ìkòkò yemọja ìkòkò ọbàtálá ajere àjà kò sóhun tẹ́ ẹ fẹ́ pátápátá tẹ́ ò ní bá ń bẹ̀ torí gbogbo nǹkan tó jẹ́ ti àwọn olórìṣà àtàwọn onífá ló wà ní kò sóhun tí fáṣetì home of beads and supernatural store. Ẹ fẹ́ fìdí òòṣà lélẹ̀ tàbí ẹ fẹ́ gbé òòṣà lọ fún èèyàn gbogbo nǹkan tẹ̀ ń wá pátápátá lẹ máa rí lọ́dọ̀ wọn. Ẹ fẹ́ joyè tẹ́ ẹ sì fẹ́ ìlẹ̀kẹ̀ tó jẹ́ oyè gidi tí kì í ṣe gbàrọ́gùdù igbá ọ̀ṣun ẹní ọ̀pẹ̀lẹ̀ igbá ọbàtálá ìkòkò àṣejẹ ìlẹ̀kẹ̀ ògún ìlẹ̀kẹ̀ èṣù ẹ wò ó gbogbo ẹ̀ pátápátá ló wà ń bẹ̀. Fún ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀mí àti ìmọ̀ràn ẹ kàn sí wọn ní Atúnfàtò complex opposite Jelford filling station Adato road Òkè Ẹ̀fọ̀n Abẹ́òkúta. Wọ́n tún wà ní number 7 Ọlọ́run ṣògòtù ilé Ifá Atúnfàtò ọ̀ṣọ́mọ̀rin ọ̀bántòkò Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Ẹ pè wọ́n sórí 081 031 93366 tàbí kẹ́ WhatsApp wọn sórí 0805 531 3495. Ẹ má gbàgbé gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ǹbáyé gbogbo ẹ̀ ni wọ́n ń tà níbẹ̀. Ẹ pè wọ́n sórí 081 03 19 40 ni mo máa stop. 0805 531 3495. Kò sóhun tí fáṣetì home of beads and supernatural store ìgbéga àṣà Yorùbá láyọ̀ láàyò. Alright, gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa jẹ gbádùn ètò tòní ẹ ṣé àdúpẹ́ o. Ọjọ́ mẹ́jọ látún pàdé lágbára Ọlọ́run. Ẹ bá mi share kó go viral. Ẹ ṣé gan.